Pẹ́pẹ́ yẹn pọ̀ ọmọ ẹ̀yìn tèmi ẹ̀wọ́ ẹ kọ́kọ́ káàbọ̀ sórí ìkànnì yìí ná. Ẹ mọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ẹlẹ́nu òrókó ni wá ní kí ohun tó bá lè máa ṣòrókó lé lórí. Àwọn tí ń ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ kó tó lè pa mọ́ sórí ìkànnì ìpín láti gbọ́. Ganusi Aganusohun èyí tó jáwé Ganusi update èyí òun ni mo mú wá fún yín. Èyí tí àfáà kan jáde sọ ó kú pẹ́rẹ́pẹ́rẹ́ rọ̀ nípa nǹkan tí bàbá K1 The Ultimate ṣe àfáà èso ọ̀rọ̀ tẹ́ pé tẹ́yìn tó bá gbọ́gàn ẹran arọ́pọ̀lọ kan bẹ́ẹ̀ ọ̀pọ̀ ìtúpẹ́pẹ́ pé bàbá K1 kò mí ní pé àwọn àfáà náà bá rí ọ sọ pé nígbà kan tó di pọ́ sí ìyá àwọn ẹgbọ́n fẹ́ sí ìyá pé òun ni bàbá àwọn ni àwọn àfáà kan tó wá tó ń sọ pé òun ni bàbá K1 wá fi sọ pé àwọn àfáà kan láti ọ̀rẹ́ wà ń ga ni kò ṣe pé àwọn àfáà kan lọ́mọ ẹ̀wọ́ gbogbo ẹ̀rọ ajàǹfààní lórí ìkànnì gẹ́gẹ́ bí àfáà ìṣe sọ gẹ́gẹ́ ti mọ̀ pé àwọn ò ní takò ẹnikẹ́ni lórí ìkànnì wa tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tó ń da pọ̀ wá bá a subscribe kó láì kó comment tó lè máa jẹ́ wá àǹfààní kọ́ńtẹ́ǹtì nígbàkúgbà lóòrèkóòrè tá a bá fi lè takò yín wọ́n yóò máa fi ṣe ọgbọ́n ìmọ̀ àti òye gẹ́gẹ́ bí sọ pé fídíò wọn rẹ̀ tàwa play gbogbo ẹ̀rẹ́ máa ń jàǹfààní lóko fídíò àwọn náà lórí àìní ẹ̀ wò ó. tó o bá ń wá olórin tí máa ń ṣe sàrà tí máa ń ṣàánú gan tí máa ń náwó bí ìgbà tó ń gan ò nídìí ẹ̀ lọ́dọ̀ Pasuma Alabi tó bá jẹ́ pé ni tó olórin tó mọ iye àwọn àfáà tí dẹ̀ máa ń ná owó tí fi máa ṣe sàrà ọ̀dọ̀ Pasuma ló lọ kò sí iye tóun ò lè ná láti fi ṣàánú níjọ́ mo pàdé ní Ghana iye tó rún mọ́ mi lọ́wọ́ mo rò pé owó kékeré ni èmi náà kàn kó àpò mo rò pé náírà gan ni mo dé Nàìjíríà kí n tó rí pé dọ́là ni àtàwọn ọbùn míì ta ti pàdé bọ́lọ̀ ń ṣe dá Alabi Pasuma nìyẹn. tó o bá wá ń wá onífújì tó mọ iye àfáà tó ń gán fẹ́ẹ́ dá àfáà tó gbọ́ orin ẹ̀ tí ọmọ wẹ̀ lórí gbígbà tó ń tọ́kẹ́ ọ̀ ń wá olórin fújì tí ó bẹ sọ̀rọ̀ tó lérò pé tíra ló ń kà ní torí ẹ̀ ó sì sílẹ̀ pé káì wisdom lélẹ̀ tọ́wọ́ àmọye àwọn àfáà dẹ́nu lọ́ba Saheed Òṣùpá. tó bá wá ń wá olórin fújì tọ́lọ́run ṣàánú in a special way àánú ọlọ́run tí ń bẹ lára K1 kò kọ́mọ̀ tọ́lọ́run máa ń ṣe fáwọn olórin ẹgbẹ́ rẹ̀ àánú tó fẹ́ kọjá ntàdúrà lè fà àánú tọ́lọ́run kì í wo ìwà tí ń bẹ lọ́wọ́ èèyàn kó tó ṣàánú ẹ̀ láàánú tọ́lọ́run gbé fún K1 ó tọ̀hún jẹ́ èèyàn rẹ̀ ni o ó jẹ́ èèyàn kejì ni o kò sí tọ́ka ọlọ́run àwọn kan bẹ bẹ́ẹ̀ láyé ọlọ́run ó kàn ṣàánú wọn yóò gbé ọlá kalẹ̀ tọ́lá yẹn ó kọjá ń táwọn náà lérò tó bá wá ń wá ẹni tó lè fẹnu pọ́n èèyàn lé tó lè fẹnu tún èèyàn ṣe tó lè fẹnu gbé èèyàn dókè tó lè fi ẹnu tìyàn débi tẹ́yìn ó fi ráàánú lọ́dọ̀ K1 The Ultimate. tó bá sì ń wá ẹni tí ó lè ṣàánú ẹni tí ó lè ṣàánú ẹni tí ó lè tì ọ́ débi rẹ̀ dọ́dọ̀ K1 The Ultimate. gbogbo onífújì táwa wí látòkè délẹ̀ yìí wọn àti ìtọ́ àwọn ọmọ ní hip hop tán kọrin. àwọn hip hop yóò wá sún mẹ́sìn tó nǹkan àwọn ọmọ ní hip hop mọye tó ti ní private aircraft inú wọn tó dá bàálù ní mélòó ní fújì ló ní bàálù tábà sọ yí pé ntẹ̀yìn ó jẹ ní wá kiri àsìbíbì ńlí mi nàfà mọ̀dúnmọ̀rẹ́ láfitọ̀má mọ̀rọ̀kọ̀ bá lọ àròjà mọ̀tọ́ra tọ́ irun wàrítàfà ìlàkà máa tọ́ra wàkà nítorí náà ìṣẹ́ kì í wá ẹni tí kò níyì lọ. àbùkù kì í wá ẹni tí kò níyì lọ. ìyàdàkùn àbẹ̀rí lójú. èyí tí ń lọ tí ń bọ̀ ló máa kàn ká. àràbọ̀ lòṣùpá fi ní ìkárí ayé. ẹ̀dá tó ní ìrètí ò lọ òsì ló ń falẹ̀ṣẹ̀ yóò sì rí. níjọ́ òsì bá kan tẹ́ǹtì sójú ilé. àyọ̀wọ́ náà sì débẹ̀ lọ́wọ́ ọmọdé àbá wọn sì ń bẹ Olúwa mi. àmì ọmọdé àbá wọn sì ń bẹ Olúwa mi. májẹ̀ àbá wọn sì ń bẹ Olúwa mi o. májẹ̀ àbá wọn sì ń bẹ Olúwa mi.
má jẹ́ àbáwọn sí ibẹ̀ Olúwa mi. Nínú pride ìran Yorùbá tọ́ba mi ṣàánú níbi tí ó gbà lérò àánú tí ń bẹ lọ́wọ́ K1 The Ultimate kì í sòun ló ṣiṣẹ́. Àwọn tó bí ní adájọ́ síwájú Ọlọ́run irú àánú special bẹ́yẹn tẹ́ ẹ bá wádìí ẹ̀ títí bí ó bá jẹ́ màmá ẹ̀ yóò jẹ́ bàbá ẹ̀. Ẹnìkan dájọ́ síwájú Ọlọ́run wá kó àjọ yẹn fún un. Àjọ tí ò ṣe ó kọjá pé mi mọ ka Kùránì fún ó kọjá pé lágbájá ló ṣètùtù fún àánú Ọlọ́run tó bù háyà lọ́lọ́run dàkó K1 The Ultimate. Ẹ wá dákun bí mo ṣe wá sọ lọ tí mo sọ bọ̀ bó ṣe rí yẹn Al-Qur'an ní ja'akum fasiqun binaba'in fatabayyanu. Àwa tá a já fà àwa tá ẹ̀yin tẹ́ ẹ jẹ́ pásítọ̀ àwọn tí ẹ jẹ́ traditionalist ìṣesí wa pẹ̀lú àwọn tí wọn kì í ṣe ẹlẹ́sìn tí ẹ gbẹ́sìn rù àwọn tí wọ́n ń tẹ̀lé wa mẹ́sìn àwọn tí Islam wọn jìnnà àtàwọn tí Islam ò jìnnà tó nǹkan lára wọn apá kan mùsùlùmí apá kan nǹkan míì ni ẹ treat wọn bí ìgbà tẹ́ ń treat ọmọ tẹ́ bí ni o. Gbogbo ọmọ ò lè rí bákan náà ó ń bẹnu ọmọ tí bàbá ẹ bá jájúmọ́ láàrin gbangba ta ọmọ yẹn ó dákẹ́ ni kódà yóò mọ mi jáde lójú. ń bẹnu ọmọ tí bàbá ẹ bá jágbé mọ́ ní gbangba ta yóò sọ pé àdájì kí ló ṣẹlẹ̀ náà wáì kí ni mo ṣe fún yín tẹ́fí jágbé mọ́ mi ń bẹnu ọmọ bẹ́ẹ̀. Àwọn ọmọ kan sì ń bẹ kọ́lọ̀ mọ́bò wá nírú ẹ̀ tí bàbá ẹ̀ bá jù kan sí yóò ju mẹ́ta padà. Ó tìrìtì ọmọ kọ̀ọ̀kan pẹ̀lú ẹ̀bùn tọ́lọ́run bá fún ni gbogbo ọmọ ò lè rí bákan náà délẹ̀. Ọlọ́run tó dá wa sáyé kọjá gbogbo wa léèyàn rẹ̀ kọjá gbogbo wa léèyàn bì. Ó ti gbogbo wa wọnú ara wa ni a mánéjì ara wa ni ẹnìkan ọ̀dà tán láyé ta lẹni tó dá tán láyé kí ló ṣe fọ́lọ́run tá a fi gbà kó dá tán. Al-Qur'an ní ja'akum fasiqun binaba'in. Ya ayyuhalladhina amanu. Ọlọ́run ló fẹ̀yìn tẹ gbàgbọ́ lódodo. Ja'akum fasiqun binaba'in fatabayyanu. Ja'akum fasiqun binaba'in fatabayyanu. Al-Qur'an ní tẹ́ bá gbọ́ information kan táwọn èèyàn bú ayé ń spread ẹ̀ kiri fatabayyanu. Try to ascertain the truth. Wá òdodo kan kó sì rí òdodo gbámú. Wọ́n tún sí ibùkà ọmọ bíjà láti. Kẹ́ má bàa lọ kó àìmọ̀ kan tí yẹn bá àwọn míì látara ìmọ̀ kan kẹ́ má lọ mú àwọn kan sórí bú. Wọ́n tún síbi o. Alama fa'alitun Nàdémé. Kẹ́ má bàa padà dẹni tí ó máa kábàámọ̀ nígbà tá ẹ̀ bá wádìí kí ló ṣẹlẹ̀. Mo pe K1 The Ultimate. Wọ́n gbé kọ́ọ̀lù àjọ sọ̀rọ̀ ọ̀rọ̀ mẹ́rin ló jáde nínú ọ̀rọ̀ K1 ẹ̀yin àfáà ìdí tẹ́ fi gbọ́dọ̀ bínú nìyẹn. Ó hàn nínú ọ̀rọ̀ ẹ̀ pé wá disturbed pé kí lè léyìí tó ṣẹlẹ̀ yìí. Ó tún wá hàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìgboro ó tún hàn bẹ́ẹ̀ náà pé kò tún wá disturbed. Méjèèjì lẹ́yìn orí tí a bá mọ ọ̀rọ̀ study dáadáa. Mo wá rí point oríṣi mẹ́rin nínú ọ̀rọ̀ K1 àkọ́kọ́ point ni pé ọ̀rọ̀ wọn ganu sílẹ̀ wọn ò ganu sílẹ̀ kì í ṣe ọ̀rọ̀ tó jáde ní ìwọ̀yọ̀kíní yìí kì í ṣe ọ̀rọ̀ tó jáde ní ọjọ́ tí wọ́n ṣàdúrà ọjọ́ kẹta kì í ṣe ọjọ́ yẹn ni ọ̀rọ̀ yẹn jáde o. K1 ní establish ẹ̀ pé bí wọ́n ṣe sin mọ̀mọ́ òun tán láàárọ̀ Wednesday làwọn àfáà kan ládùúgbò náà tí wá ń tò sẹ́nu ọ̀nà ilé òun fún wọn ní nǹkan tóun lágbára òun rò pé wọ́n á túká wọn ò túká ó dé lẹ́fù kan tóun ni wọ́n má jẹ́ kan wọnú géètì mọ́ wàhálà yìí ti fẹ́ pọ̀ jù àárọ̀ yìí náà ni màmá kù wàhálà ṣe wá pọ̀ tó báyìí àárọ̀ ọjọ́ kejì òun wà pẹ̀lú ẹni táwọn ẹjọ́ ń sọ̀rọ̀ ló ń kàn fi yẹn ṣe example pé kó wá wo àwọn àfáà yẹn wọ́n ṣe ń dà wọ́n láàmú wọ́n ga ẹnu sílẹ̀ tóun wí àwọn tí wọ́n wá bá wọn níjọ́ òkú wọlé kì í ṣàwọn tí wọ́n sìnkú o kì í ṣàwọn bàbá ìmáàmù o àwọn àfáà kan bẹ tí wọ́n ti fìtínà ayé òun rí tẹ́lẹ̀ tí wọ́n ti fẹ́ yọ ayé lẹ́mí òun àwọn ni wọ́n ń tò sẹ́nu ọ̀nà tòun kì í ṣe àwọn àfáà tí wọ́n wá ní ọjọ́ kẹta lòun bá wí ó láwọn àfáà náà ó ti máa mọ̀ bí àwọn àfáà wẹ́rẹ̀ kan ṣe máa ń ṣe tí wọ́n máa dàyàn láàmú èmi nìyẹn ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ ìyẹn ló jẹ́ kó wọ́n determine pé àdúrà ọjọ́ kẹta
àwọn àfáà tó lóko tí wọ́n ní ìlara tí wọ́n ní stain òun lójú àwọn àlejò òun àwọn lòun ó pè lòun fi pé gbogbo ẹni tó wà àwọn àfáà yẹn lòun bá wí ọ̀rọ̀ yẹn dẹ̀ ti jáde láti àárọ̀ ọjọ́ kejì ọjọ́ tí màmá kú ọ̀sán ọjọ́ kejì yẹn lèmi lọ kí K1 ìrọ̀lẹ́ ọjọ́ yẹn ni fídíò yẹn go viral kódà kálẹ̀mí náà rí fídíò yẹn kí n tó lọ ni mi ìbá tí lọ mo ti kúrò níjẹ̀bú mo ti dé Ìbàdàn mi kí n tó máa rí fídíò yẹn kó tó máa go viral lọ́tún lọ́sì eléyìí tó túmọ̀ pé ọ̀rọ̀ tóun sọ níbẹ̀ tí wọ́n bá lọ wò òun ò sọ wípé wọ́n á ganu sílẹ̀ wọ́n ganu sílẹ̀ past tense ni kì í ṣe future tense ètò mi pé n tó ti ṣẹlẹ̀ kọjá ni kì í ṣe pé gbogbo àfáà lòun kó pọ̀ àwọn tá fẹ́ yọ ayé lẹ́mí òun tí wọ́n bọ̀ bá di ilé òun ní tóun ní òun fún wọn bẹ̀tù kò tẹ́ wọn lọ́rùn. mo bọ̀ ìyẹn ló jẹ́ kóun ṣe nǹkan ló jẹ́ kóun sọ̀rọ̀ yẹn. Number 3 ibi tóun ti ń sọ̀rọ̀ yẹn òun sọ̀rọ̀ yẹn faintly òun ò attach any importance mọ́ bí ìgbà tó ọ̀rẹ́ méjì ń sọ̀rọ̀ tàbí ẹni tó close mọ́yàn àwọn family members òun sì bẹ̀bẹ̀ ló kàn sọ̀rọ̀ yẹn pé láti ìgbà tí màmá ti kú wọn lọ lé bàbá mi wọn lọ lé màmá mi ọ̀dọ̀ mi náà wá ganu sí àwọn àfáà yẹn lòun rí bá sí ọjọ́ kẹta àdúrà ọjọ́ kẹta ò tí ì dé kò tí ì ṣẹlẹ̀ káwọn èèyàn lọ wo ọjọ́ tí fídíò yẹn jáde wọ́n á rí wípé kò tí ì ṣẹlẹ̀. Number 4 níbẹ̀ ni wípé ta ló sọ pé òun ọ̀ka àwọn àfáà ta ló sọ pé òun yẹ̀yẹ́ àwọn àfáà tóun ọ̀bá ká àfáà kún ni òun ò ní gbé màmá òkú màmá òun táwọn sin láàárọ̀ ọjọ́ yẹn kóun wá gbéra immediately pé mo gbọ́dọ̀ lọ pọ́n àfáà kan lé tóun bá pọ́n àfáà kan lé gbogbo ayé lò gbogbo àfáà lòun ti pẹ́lẹ̀ òun ọ̀gọ́ngàn ò mọ implication pé òun fi òkú sílẹ̀ nílé òun tó yẹ káwọn èèyàn máa wá kí òun wá dìde òun lọ bá Mufti Diyab òun lọ bá wọn ṣayẹyẹ tí ọmọ tí wọ́n ti ń lọ lé ọkọ àbí tí ń fẹ́yàwó káwọn èèyàn kan tiẹ̀ gbìyànjú síbẹ̀ pé sóhun ọmọ yìí àfáà lòun ṣe lé. Number 5 níjọ́ tí wọ́n ń ṣàdúrà yẹn òun gbọ́ngbọ́n kóhun mọ́ jókòó táwọn àfáà tó bá jẹ́ pé òun yẹn ti àwọn àfáà ni òun lè lọ jókòó síbòmíì òun dà mọ̀ pé gbogbo èèyàn ńláńlá tí ń wá rúbọ̀ wọ́n wà báwọn bí òun jókòó òun lè fowó sílẹ̀ fáwọn àfáà náà àwọn jọ jókòó ni láti bẹ̀rẹ̀ dópin gẹ́gẹ́ bí respect fáwọn àfáà kí ló wá fà á táwọn èèyàn fi wá ń ṣépè fóun báyìí ó wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ni màá wá bẹ gbogbo àfáà ilẹ̀ Yorùbá pé kán mú dání pàápàá jùlọ àwọn tí wọ́n ka ọ̀rọ̀ yẹn kún ju bó ṣe yẹ lọ ó wá sọ fún mi pé ẹ bá mi sọ fún wọn o àwọn kan ni mò ń bá wí o mi bá wọn wí o àwọn àfáà tó wá ń dà mí láàmú ládùúgbò ni o mi bá wọn wí o màá wá fẹ́ kí àwa àfáà máa bẹ̀ wá pẹ̀lú orúkọ Ọlọ́run máa bẹ̀ wá pẹ̀lú Al-Qur'an máa bẹ̀ wá pẹ̀lú Baitul Atiq ẹ jẹ́ ká ọ̀rọ̀ tó sọ yẹn pé mi bá wọn wí o ẹ jẹ́ àkàkún pé ó ti bẹ̀ wá ẹ jẹ́ àkà bẹ́ẹ̀ wípé ó ti bẹ̀ wá bàbá ń sáré pé ká má kú bí kú bá lòun dé ìyàn nìkan kọ́ ló kọ́ máa kúrò láyé fakbali máa dira mọ́ yàrá tí kà mú tàdíra ìgbà wà ìdàkà fi máa kọ̀ọ̀nà ó fàjàrọ̀ ìgbà wà ìdàkà fi máa ọ̀la ó fàjàrọ̀. Imam Safi ìdíbẹ̀lì máa dìrò mọ́ yàrá tí kà mú kò tẹ̀dìrọ̀. máa ń yàrá tí kà mú yàrá tí kà mú tẹ̀dìrọ̀. ẹni tó wá bá ẹ tí wá ń rojọ́ kò tí ì sọ pé sọ́rí o ìmáàmù ọ̀kan mọ́ àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tá a tẹ̀lé nù ẹni tó wá bẹ́ẹ̀ tí mú excuse wá kò tí ì sọ pé sọ́rí ìbálí máa dira accept àròyé tí ń sè yẹn máa ń yà àti kàmú tẹ̀dìrà ẹni tó wá bá ẹ tí ń rojọ́ ìbá ráyè
عندك فيما إنبار عندك فيما قوله فجر ìbára ìdáka tó kódà tó bá jẹ́ pé òdodo ló sọ àwòfájàrà kódà bó parọ́ ọwọ́ pé rojọ́ náà accept ẹ̀ bíi pé apology. لقد أتاك ما يريدك وقد يجعلك ما يأتيك مستترا وقد يجعلك ما يأتيك مستترا afáàní àkọ́dé لقد أتاك ما يريدك ẹni tó jẹ́ pé ọmọ inú rẹ̀ ọmọ tí ń bẹnu rẹ̀ àwọn lo ó play géèmù pé mo fẹ́ràn ẹ̀ síta eye service ó ti tẹ̀lé ọ ìwọ má tó tù wò mọ́ pé kí ni ń bẹ nínú ẹ̀. وقد يجعلك ما يأتيك مستترا ibi tí mo wá lọ nìyẹn làkọ́dí ajáńláka máa ń yà á sí ìkànnì tẹ̀tìrán ẹni tí ń yọ ọ́ bú lẹ́yìn ẹni tí ń ṣẹ̀ ọ́ tí ò gbé sí gbangba tó jẹ́ báwọn èèyàn ni wọ́n á gbé sí gbangba kọ̀rọ̀ ní tí ń ṣẹ̀ ọ́ kò pariwo síta làkọ́dí ajáńláka ìyẹn náà ti gbé ẹ tóbi ó ti pín ẹ lé gba excuse tó bá mú wá àkùbálí máa dé rọmọ. ما يأتيك مستترا إنك فيما قوله فجر إنك فيما قوله فجر ẹ̀yà fàyè ẹ̀jẹ̀ amójú kúrò اقبل معاذيره nítorí ìdí mẹ́ta tí máa padà sọ ẹ̀yà fàyè ẹgbà kìlọ̀ mẹ́ta tí ń padà mention nínú wáàsí tí ò ní gùn yìí ẹ jẹ́ ká mójú kúrò ẹ jẹ́ ká ṣàforíjì ẹ dákun kódà K1 tó ṣọ̀kan ọkàn tèmi lè má gbà yẹn gbọ́ ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ الله wàláhì làbí mi ò sẹni tó máa ń rìkọ́ọ̀dù èèyàn ó ṣeé ṣe kó rí bẹ́ẹ̀ K1 ní kíní fídíò tí wọ́n ṣe yẹn wọ́n lọ gé àwọn expert ni wọ́n gé síra wọn ni mi ọ̀rọ̀ yẹn ò lọ direct bẹ́ẹ̀ yẹn ó láwọn àròyé kan tí mo ti kọ́kọ́ ṣe tó explain ní stand mi bẹ̀tí wọ́n gé àwọn nǹkan kan wọ́n jọyìn rẹ̀ tẹ́yìn ò lè mọ̀ pé wọ́n jọyìn rẹ̀ K1 wí bẹ́ẹ̀ ó wá jòjòjò ọjẹrọ ìbára ìdàkà فيما قوله فجر إنبار عندك فيما قوله فجر ẹ wá dákun ganu sí ganuọlọjì àwọn gàgànà wí gbogbo nta ẹrí ẹ wí gbogbo nta ẹrí ẹ pé ẹni ọlọ́rọ̀ ti sọ pé yẹn àfáà yẹ kọ́ lòun bá wí ó láwọn àfáà tóun bá wí náà wọ́n mọ̀ páwọn lòun bá wí wọ́n jìnnà síbi tóun gbé ó lẹ́lòmíì dẹ̀ wá láàárọ̀ ọjọ́ tíyà kú tóun gan ò tí ì mọ bó láṣẹ gbéyà ẹlòmíì ti sáré dé tí ò dẹ̀ ní nǹkan kan tí ó ṣe ń dẹ̀jú pé ó wá fàyè dàrún láàmú lọ ó wá gbà lọ́wọ́ òun fún wọn kò tẹ́ wọn lọ́rùn wọn tó takú ló jẹ́ wọn sọ yìí pé wọ́n dànù síbẹ̀ ẹ wá dákun ọ̀rọ̀ ń bẹ lórí ìyẹn náà K1 the ultimate tó bá dọjọ́ míì ọjọ́ rẹ orí ọlọ́run láyé by favour ni not by labour الله by mercy ni not by merit tó bá jẹ́ pé merit lọ́lọ́run fẹ́ lò ní K1 ẹ lè má wà bí ẹ wà lẹ́ni o àwọn kan lọ sí school of music wọ́n gba PhD ẹnìkan ò mọ̀ wọ́n nínú kọ̀rọ̀ yàrá by favour ni ọlọ́run ló ń favour èèyàn kì í ṣe labour. الله President Buhari sẹtífíkẹ̀tì secondary school rẹ̀ wọn ò rí dọ́là ó ló ti sọnù sọ́dọ̀ àwọn sójà secondary school certificate wọn ò rí amẹ́ni tó jẹ́ fáìsì ẹ̀ odidi professor ni tí ò gbọ́dọ̀ má ṣe yẹ sá níwájú ẹ̀ ló jẹ́ kí n sọ pé by mercy ni not by merit èmi tí mo ń ṣe wá sínsìn táyé ń gbọ́ mi kí n wá sọ pé mi ni mo mọ kéwù jù no is by mercy àánú ọlọ́run ló lé mi bá lẹ fi ń gbọ́ mi kì í ṣe pé mi ni mo mọ̀rọ̀ sọ kì í ṣe pé òyìnbó ni mo gbọ́ jù kì í ṣe kéwù ọlọ́run kan ni mo ṣàánú ẹ̀ ó jẹ́ ń ṣàánú mi mo dẹ̀ ń dúpẹ́ lọ́dọ̀ ọ̀nà. الله
tó bá wá rí bẹ́ẹ̀ K1 the ultimate nínú tọ́lọ̀ ń ṣe fún ẹ máa ná ẹ má wẹ̀yìn wò ẹ máa wò nírò pé tó bá jẹ́ pẹ̀yìn làwọn tí wọ́n wá jókòó ka ẹnu ọ̀nà yín yẹn bẹ́yìn lọ jókòó ka ẹnu ọ̀nà ẹlòmíì kí lẹ fẹ́ ṣe fọlọ́. mo bọ̀ kí ló fẹ́ ṣe fọlọ́hún tọ́lọ̀ ń bá láwùsà àtọ̀lẹ́fà kí irọ́ mẹ́sìlálẹ́ ní àtọ̀ọ̀ká. ìdí àlìsà káàkà sùkúrọ̀ lílá ìfìmọ̀ àbáàkà láwùsà àtọ̀lẹ́fà kí irọ́ mẹ́sìlálẹ́ ní àtọ̀ọ̀ká. ìdí àlìsà káàkà sùkúrọ̀ owó tó ọba ná fáwọn èèyàn tó fi sàánú lílá ìfìmọ̀ àbáàkà máa fi sàánú fáwọn èèyàn máa fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí oore tó kún ẹ tí ò kún ẹ lòmíì. lọ́sà àtọ̀ ní fàkìrọ̀ ìsìlálẹ̀ ní àtọ̀. tó bá wu Ọlọ́run ọba ni Ọlọ́run ọba fún àwọn tí wọ́n wá ń tọrọ àgbè yẹn ìbá gbé ní tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ fún wọn pé kí wọ́n náà wá mú Ọlọ́run ò ní dá ọ padà sẹ́yìn. lọ́sà àtọ̀ ní fàkìrọ̀ mẹ́sìlálẹ́ dé àtọ̀ọ̀ká. ìyẹn lẹni tọ́lọ̀ bá ń kẹ́sì gbọ́dọ̀ máa ronú. ọgbọ́n kọ́ wàláhì ọgbọ́n kọ́ àwọn kan bẹ tí wọ́n máa ń kó orin wá fáwọn olórí. ọkìnrin tí ń pè wọ́n àwọn tó jẹ́ pàwọn ni wọ́n kọ́ orin àwọn ni wọ́n mú ohun tí wọ́n á fi gbé wọ́n dẹ̀ wá tà fẹ́yìn àwọn kọ̀mpọ́sà wọ́n dẹ̀ wá tà fẹ́yìn. ẹ̀yin lè fún wọn ní 500,000 wọ́n mọ̀ tó lọ lé níbi ìgbà tó rówó ni àmọ́ tẹ́yìn bá kọ orin yẹn níbi kan yóò wá dàbí ìgbà tẹ́nìkan ọ̀kan lè rí láyé bílíọ̀nù wọ́n mọ̀ wá rọ́ọ̀lù bílíọ̀nù. kí n gbà sí Àyìndé Màsà ayé tẹ́nìkan ń yọ́ jẹ tẹ́nìkan ń yọ́ jẹ ayé tẹ́nìkan ń yọ́ jẹ lẹ́nìkan ń jẹ́sù àbí ẹni jẹ́sù. orin yín ni èèyàn máa yọ ayé jẹ ni èèyàn kì í gun ayé bí ìgbà téèyàn gun ẹsẹ̀ kùtùpà. Ọlọ́run ò ní já yín bọ́ ẹ̀ẹ́dẹ̀ ní jayé lọ ẹ̀yìn olówó tó lówó tí ọ̀nà àbùkù ara ẹ̀ ni. Ànábì ní yakulu ní ìsánú máa lé fásitì máa lé lẹ́lẹ́dí àkáǹtà fún afúnáìta. ènìyàn máa pariwo pé bílíọ̀nsì mo ní lákàntì bílíọ̀nsì mo ní lákàntì. Ànábì ní kí ló jẹ́ tiẹ̀ nínú owó eléyìí tó ti fi jẹun tó ti yàgbẹ́ ẹ̀dànù ní tiẹ̀ èyí tí bẹ́ẹ̀ bá ń kí ọlọ́lọ́mọ ẹni tí ọ̀nà. àwọn akáǹtàfà fúnáìta èyí tó ti fi jẹun ló ti lọ àwọn tasọ dáktàfà àbùkẹ́ìta tàbí eléyìí tó fi sàánú àwọn èèyàn tó padà wàá bá níwájú Ọlọ́run. gbogbo tá a bá fi sàánú èèyàn láyé à ń dájọ́ síwájú Ọlọ́run ni. láwùsà àtọ̀lẹ́ fàkìrọ̀ mẹ́sìlálẹ́ ní àtọ̀ọ̀ká. àdáwò méje níbẹ̀ lára olówó tó yahun. àdáwò tó ga méje níbẹ̀ lára olówó tó yahun. ọ̀kan nínú àdánwò tí ń bẹ lára olówó tó yahun máa fi yòókù pamọ́. olówó tó yahun lè kó bá àwọn ọmọ ẹ̀ tí ń bọ̀ lẹ́yìn. àwọn ọmọ ò ní mọ̀ pé bàbá lọ́lọ́run fún lóore tí ò fi sàánú. gbogbo ẹ̀yin olówó ayé K1 nìkan kọ́ gbogbo ẹ̀yin tẹ́ lówó ẹ máa fi sàánú. ẹ máa ná kò lè tán àmọ́ ẹ fọpọlọ sí i. Ọlọ́run ti sọ yìí pé látẹ̀jẹ́ alíyàdá akámẹ́gbìlú lọ́tàn ilà ọ̀nà kò má sàún pò ní sàánú wàlá tẹ̀sítọ́ akólà lọ́bọ́sìn má sì ná gbogbo tó ní lọ́tàn kó ọmọ wa kọ́ náà wọ́n mú mi wá Ọlọ́run lè mọ́ mú mi wá fọ́tẹ́kùn dàmọ́ ìlú mi máa lóra kọ́ máa padà dẹni ìkú nígbà tó o bá lówó lọ́wọ́ mọ́. ẹ wá dákun àwọn àfáà kí ló wá jẹ́ ganuọ́lọ́jì ganu síbì ẹni tó sọ̀rọ̀ ó ti sọ pé àwọn àfáà ayé kọ́ ló ń bá wí àwọn àfáà tí a máa wá dìstọ́bù òun ni ládùúgbò dẹ̀ ni wọ́n wà kí ló wá jẹ́ kọ́rọ̀ yóò go viral. àkọ́kọ́ ní tó jẹ́ kó go viral K1 the ultimate kọ́lọ́mọ ti ṣubú kọ́lọ́mọ sì gbàgbára lọ́wọ́ ẹ̀ kọ́lọ́ ń jáwọn ọmọ rẹ̀ ó jùlọ lójú ẹ̀mí K1 lọ́tà àwọn ọ̀tá K1 àwọn tí a ń retí dáadáa rẹ̀ kí má wí mi wọ́n pọ̀ kan
ọ̀tá inú olóṣèlú bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti jọ fa ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ òṣèlú ní Lagos State ní Ogun State wọ́n bẹ́ẹ̀ ọ̀tá sóhun nìkan ni tí wọ́n ń lara K1 wọ́n bínú ẹ̀ wọ́n ń lara ẹ̀ pé wáì tó jẹ́ wọlé yìí wọlé lẹ́yìn ìjà lára kì í tọ́bọ̀rọ̀ àwọn náà ń bẹ́nu ẹni tó sáré spread ẹ̀ àwọn tí wọ́n jọ ní iṣu lórí ọ̀rọ̀ Fuji wọ́n ń bẹ́nu ẹni tó fọ́nká àwọn tí wọ́n jọ ní iṣu lórí ọ̀rọ̀ obìnrin wọ́n ń bẹ́nu ẹni tó fọ́nká àwọn tí wọ́n jọ ní iṣu lórí ọ̀rọ̀ owó wọ́n ń bẹ́nu ẹni tó fọ́nká àwọn kan wá wà bẹ́ẹ̀ àwọn àfáà gan-an kìíní yẹn lọ́wọ́ láti spread tí wọ́n bá ń ṣàdúrà pé ogun ológun ọlọ́mọdé afa ogun ológun mọ́ra wa àwọn àfáà ni o ogun tí ọkàn wọn lọ́wọ́ kàn yín lẹ́sẹ̀ ọ̀rọ̀ tẹ́yọ kẹ́ gbogbo wọn gbọ́ kákàndá ẹgbẹ́ kan ká ṣe bí ìgbà tá a rí ẹ mọ̀ wípé tí ìjọ kan bá lórúkọ láyé tẹ́ bá ń bẹ láàrin crisis tí wọ́n bá ń bú ẹ ọmọ rẹ̀ rìn ní o kódà bí ń dùn ẹ tó bá ti jẹ́ kọ́ta rẹ̀ ó mọ̀ pé ní ti ń dùn ẹ nìyẹn ibẹ̀ ni ó máa ti gíbọ̀ ẹ ti gbé sójú jù ẹ ti gbé sára jù ẹni ó lọ́rọ̀ ló jáde ló sọ yìí ló ní ó dẹ̀ proof ẹ̀ with proof pé àwọn àfa àdúgbò ni tó dẹ̀ lẹ́lẹ́rìí kí wà tó sàwọn àfa àdúgbò bí òun gbé nìkan àwọn míì náà ń bẹ nílùú Ìjẹ̀bú Òde látẹ̀kọ́ tí wọ́n wá ń jayayé lẹ́mìí òun ẹ̀yin àfa ẹ̀yin lẹ́fọ́n ká pẹ̀lú pẹ́ ń pariwo rẹ̀ jù n tí ń ṣe àwọn àfa ni pé a rò pé ojú táwọn èèyàn fi ń wo àwọn àfa lánàá tó fi ń wò wá lẹ́nu ojú yẹn ti yàtọ̀ àtìgbà tẹ́nìkan ti jáde ẹ dákun gbogbo ẹ̀yin àfa tẹ́ ń ṣépè fún K1 the ultimate ibo lẹ wà nígbà tẹ́ ń ṣépè ilé bàbá wa Kamaluddin Al-Haja kí ló dé tí gbogbo wa jáde báyìí ìgbà tí ń ṣépè fún bàbá Sheikh Adam Abdullahi Al-Alori tí ẹni bàbá ló dẹ̀sìn ibo lẹ wà ń gbà náà ìgbà tí ń ṣépè ilé bàbá Muyideen Bello pẹ̀lásọ ìhìrám ibo lẹ wà nígbà náà ìgbà tí ń bú ọba wa lù lọrin ibo lẹ wà wọ́n bú bàbá wa ìmáàmù lù lọrin ibo lẹ wà kí ló dé tẹ̀ ń gbogbo owó èpè yìí jáde àti bínú burúkú kí ló dé tẹ̀ ẹ̀fọ́ jáde ẹ̀ ń bẹ̀rù kọ́mọ̀fẹ́nu bàtí yín jẹ́ ń gbà yín ẹ̀ wá rẹ̀ ni tó lórúkọ tẹ̀ bìlíf pé bàbá sọ́ọ̀nù òbí dá kọjáde ẹ jẹ́ ká wà jọ́sìn gbogbo ń tàbà ṣe ọ̀pọ̀ wa ò tó wà mọ òṣèlú ayé ẹni tó dá wàhálà sílẹ̀ tó bú gbogbo àwọn bàbá yín tó yẹ̀yẹ́ gbogbo àwọn bàbá yín tó ṣépè tó ní ká ẹ lọ sa nǹkan kò sí nǹkan fòun ṣe kódà bí pé yẹn ń jà wẹ́rẹ́wẹ́rẹ́ tí gbogbo ayé sì mọ̀ tó ní kò sí nǹkan fòun ṣe ẹni yẹn lọ ọ̀dọ̀ K1 ó tún kẹ́wọ́ kẹ́rù kú òun bẹ́ẹ̀ ó yẹ kí gbogbo wọn ti píìkì mídélì pé kò sí tẹ́lẹ̀ yọ lọ sọ fún K1 pé fọkàn balẹ̀ kò sí tí wọ́n ṣe tí wọ́n lọ ṣépè wọ́n ṣépè fún òun jù báyìí lọ wọn ò ní nǹkan kan kò sí nǹkan kan tí ó jẹ lára wọn immediately téèyàn bá ti rí ìyẹn lèèyàn sáré withdraw. mo bọ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó kọlu ẹni tó kọlu ẹni tí ò gbádùn lọ́jà wọ́n wá gbé lọlé ẹjọ́ ó wá délé ẹjọ́ ó wá rí i pé ẹnìkan tóun ti fọ́ láǹtà rẹ̀ ẹnìyẹn ń lọ lọ́lẹ́ ló ń bá kọlù láǹtà bá fọ́ ó sì mọ̀ pé dáhùn mọ̀ ló ń bá sá lọ wọ́n wá gbé délé ẹjọ́ wọ́n gbẹ́jọ́ pé tó kọlù ẹnìkan wá ó wá délé ẹjọ́ lọ́wọ́ á rí pátájọ́ gangan lẹ́ni òun kọlù láǹtà rẹ̀ ojú ẹsẹ̀ ló withdraw kéèsì ó ní ọ̀rẹ́ wa tí mo kọlù mo gbàgbé mo jẹ̀bi já lọ ilé ká lọ sẹ́tù rẹ̀ ní tí ń bá fún ọ máa fún ẹ èló lọ fẹ́ gbà mọ̀jẹ̀ àròjọ́ dákun mọ̀jẹ̀ àròjọ́ aláàgbọ̀dọ̀ rojọ́ ọmọ ìyá ni wá èló ló fẹ́ gbà toró ti mà pé ẹni tó ń fọ ẹyin láńtà rẹ̀ ládájọ́ àwa ariwo ẹ̀ àtúntètè píìkì fàkìbálì máa àdèrò ọmọ ìyá àti kàmú tẹ̀kìrà. ìbára ìdàpà fi máa kọ̀dà ó fàjàrọ̀ ìbára ìdàpà fi máa kọ̀dà ó fàjàrọ̀. àwa tá a kojú ogun nígbà tí ń bú bàbá mi my greatest mentor bàbá mi Mudirul Markaz fadilatu Sheikh Habibullah Adam Abdullahi Al-Alori àfihàn wàrà
nígbà tí wọ́n bú bàbá gbogbo àwa tá a jáde àwa yẹn ni mo mọ̀ lọ́kàn. ọ̀kan lọ́mọ ń bẹ́ńbẹ́ Adébáre ọkùnrin 15 bàbá ń Bàrígà ń bẹ́ńbẹ́ pírẹsidẹ̀ntì gbogbogbò Ìlọrin kódà Ustaz Adégúnwà ó wà ń bẹ̀ àtàwọn míì tá a jọ ọ̀rọ̀ jáde àfa oníkùránì àfa níyìíkáyé gbogbo àwọn yẹn tó bá jẹ́ pé àwọn yẹn ń sọ̀rọ̀ lónìí ọmọ bàbá Lágége Sheikh Jackman nílùú Ìlọrin tó bá jẹ́ pé gbogbo àwọn wọ̀nyí ni wọ́n ń sọ̀rọ̀ lónìí á lò tọ́ bẹ́ẹ̀ torí ń jọ tí ẹni tó péré mùsùlùmí dánwò tó péré láàfáà tó dánwò wọ́n jáde tì ẹtì majority ẹ̀yìn èèyàn yóò jáde tẹ́lẹ̀ kódà ó fi dórí bàbá Agbára Omi àwọn náà jáde nígbà yẹn gbogbo àwọn wọ̀nyẹn ẹ̀yìn yìí ẹ wá rí wá sí Àyìndé lẹ wá bẹ̀rẹ̀ sí sẹ́ ìpè ibo láti kásá ìpè yìí ibi tí máa ń sọ ti pẹ́ pé tálẹ́ni tó sọ fún yín pé kẹ́ ẹ búyàn kẹ́ ẹ àtáàkì èèyàn kẹ́ ẹ ṣépè fún yàn ni wọ́n fi mọ̀ yín lẹ́ni tí ń sọ òdodo látọjọ́ pé o ti ń ṣe wáàsí ẹ̀yin tẹ̀lé lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi share 10 times látọjọ́ tí mo ti ń ṣe wáàsí ẹ mú wáàsí mi kan jáde bí mo ti bú ẹnìkan straight tàbí mo ṣépè fún. Al-Qur'ani wala tu'ti kulla halafin mahin má ṣe tẹ̀lé àlàáfíì ẹni tí máa ṣépè tí ọmọ búra tí ọmọ ṣépè láwọn èèyàn wàláì ó sọrí ibú ni wàláì ó ṣe kíní kan ni mahini ẹni yẹyẹ o tó ló ń bá dáadáa lè kàṣẹ níyì kí n má tún yòókù délẹ̀ tálájọ níbi ká máa ṣépè lé àwọn èèyàn tá a bá ti rí nǹkan tí ń bí wa nú báyìí a wá sọ̀rọ̀ àwa gangan náà láwọn wá ṣépè wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hawnan wa idha khatabahum jahiluna qalu salaman walladhina yabituna li rabbihim sujadan wa qiyaman. Al-Qur'ani wa ibadur rahman àwọn ẹrú èmi ọlọ́run ọba oníkẹ́ tí mo recognize alladhina yamshuna ala al-ardi hawnan àwọn tí wọ́n rìn lọ lórí ilẹ̀ bí ìgbà tí wọn ò jẹ́ nǹkan kan ayé ọmọ pè wọ́n ní nǹkan àwọn ọmọ gbára pa wọ́n. táwọn tí wọn ò kéwú tí wọn ò mọ̀ nípa ọlọ́run tí ẹ bá sọ̀rọ̀ sí wọn qalu salama wọn ni àlàáfíà ọlọ́run kó máa bá yín o kò yé ni àlàáfíà ọlọ́run kó máa bá yín o kò yé ni ní tí wọn ò wí nìyẹn. laqad kana lakum fi rasulillahi uswatun hasanah. ẹni tó dá ọjọ́ méje tó ní láàrin ọjọ́ méje tó bá ẹ̀dá kò bíjọ́ méje yẹn bá kọjá tí nǹkan kan ò ṣe ń kọ báyìí. náà bàbá wa tí wọ́n sọ̀rọ̀ láyé ọjọ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn jura wọn lẹ̀ fọ́lọ̀ ni wọn wá mọ́tò wọn wálé wọn wá aṣọ wọn wá kánjà kankan nú ayé ju pé kọ́nà ṣàyọ̀dún sáwọn. sáwọn bàbá yìí ló wá fi èmi àti ẹ wé èmi ń gun Prado mo tún wá mọ́tò mi mo tún wá mọ́tò mi níbẹ̀ nínú wa tó ní mọ́tò 7 níbẹ̀ nínú wa tí ń pààrọ̀ aṣọ 4 lójú lóòjọ́. àwọn bàbá yìí ó gbà wẹ̀ kólẹ̀ ọdún ni bí sẹ́rí àṣewọ́ọ̀nù wọn pé ẹ gbọ́dọ̀ gbà wẹ̀ kólẹ̀ ọdún wọ́n pa á wọ́n làwọn da àwọn fi dájọ́ síwájú Ọlọ́run. ẹni tó jáde tí ń ṣépè ẹ dákun kí ló dé tọrọ káyín la nílùú kan ju gbogbo ojú yòókù lọ bá ìdíje Ọlọ́run. bàbá wa tó yẹ ká ẹgbèjà wọn níjọ́sí ẹ jáde ẹgbèjà náà. gbogbo ọjọ́ táwa ń lọ kóòtù tá ń pò yìí kóòtù àríyìn ẹnu yẹn títún gbowó lọ́wọ́ ọmọkùnrin yìí nígbà yẹn títún lọ yọ gba owó lọ́wọ́ ẹ̀ nígbà yẹn àríyìn nígbà yẹn àríyìn ó ti wá jẹ́ pé nísìn ọ̀rọ̀ tó yẹ ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú ẹ̀jẹ̀ wá mú lógò ganu sí ẹ fi tẹ̀ á la ọmọ olórin tí ń bẹ́ òkè yẹn ẹ̀gbórin tọkọ fún yín ni ìfẹ́ kọrin yẹn kí n má ba popularize ẹ̀ ó tiẹ̀ ti popular tẹ́lẹ̀ òun náà tún fa tiẹ̀ yọ jáde ẹ̀yin lẹ fà á nbara yín dákà fíìmù kọ́lá fàjàrọ̀ nbara yín dákà fíìmù kọ́lá fàjàrọ̀. bí mo ṣe kìlọ̀ fún wa lọ́jọ́ síre lórí ọ̀rọ̀ Davido tí wọ́n lọ kọrin ọlọ́lọ́ mosque tí gbogbo wọn jáde tí wọ́n ń ṣépè wọ́n ń ya gbogbo pósítà rẹ̀ mo kìlọ̀ ń gbà yẹn mo ní this is not the best way to correct someone. ẹni yóò ní lísìn sí yóò believe pé èdè òun ni let him see the reason tí ò fi yẹ kó ṣe tó ṣe yìí. ẹ dákun sọ ní kí wọ́n má gbórin Davido má dùn ní àárọ̀ yìí ẹ̀yin gbáǹkó tó lọ rẹrun pléènì mi
lẹ́ni tó yẹ kẹ́ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sùúrù explain fún kó realize mistake ẹ̀ kó náà wá ní ẹ fún mi nílẹ̀ kan kí n bá yín kọ́ mọ́sálásí. Wọ́n á sọ fún yín pé ìpìlẹ̀ àwọn tó bí Davido mùsùlùmí gbogbo wọn ni. Kí ló dé tí gbogbo wọn kò ní ìsìláàmù lẹ́ẹ̀kan náà? Kí ló dé tí wàhálà le kankan báyìí? À ń bá eléyìí jà, à ń bá tọ̀hún jà, àwa gángan tó wá sẹ́tù láàrin ara wa. Ìbára yín dákà fíìmà kọ́là fàjàrọ̀. Ìbára yín dákà fíìmà kọ́là fàjàrọ̀. Let's always try to show the radiant part of Islam. We need to show the beauty aspect of Islam. Let's showcase the beauty aspect of Islam instead of all these ugly incidents and utterances. Ẹ jẹ́ gbé ẹwà Islam jáde tí ó wu àwọn míì tí Islam ó fi wù wọ́n. Kì í ṣe èpè, kì í ṣe àti ìlérí asán tẹ́lómi ò lè mú fúkú olójú kan náà tọ́wà tí ó sì máa pọ̀ òun pàṣẹ fún sánmà. Ẹ jẹ́ àsìkò yìí àsìkò tá a gbọ́dọ̀ fi ẹwà Islam tá a gbọ́dọ̀ fi hàn ní. Laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarjun wal yawmal akhir wa dhakara Allah kathiran. Laqad kana lakum fi rasulillahi ó ti wà fún yín lára Ànábì wa Muhammad. Uswatun hasana, a good example, worthy of emulation, worthy of copying. A good example is there for you in the Holy Prophet Muhammad sallallahu alayhi wa sallam. Àpèjúwe tó ga jù ó ti wà lára Ànábì fún yín. Ọjọ́ wo la tó fẹ́ jọ Ànábì tí wọ́n bá ń pè yàn ń ṣe súnà ẹni tí ń kọ́pì bá Ànábì ṣe ń sáyé ni. Ẹ mú èèyàn méjì kan jáde tá Ànábì ṣépè fún. Àkílẹ̀ náà rí sí fídíò yìí tí mo plé kan sí èyí tí ọ̀rọ̀ tí àbá ìsọ. Kílẹ̀ náà rí ẹ̀wọ́ ẹ̀ka òfin náà ní comment section láì tẹ̀gbà kọ̀ọ̀kan rèé èyí tó da pọ̀ máa kó bá àkọsílẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ rẹ̀ kó lè máa jẹ́ wá pàdé kọ́ńtẹ́ǹtì yìí lóòrèkóòrè nígbàkúgbà tó wá fi dé ta wà lè máa fi ṣe ọgbọ́n ìmọ̀ àti òye nígbàkúgbà kẹ́ni sọ pé àwọn olùsọ akọ ẹnikẹ́ni lórí ìkànnì wa ọ̀pọ̀ àpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣe pé àìmáyà àti báyìí lórí ìkànnì